àjọ DSS àti àwọn aṣọ́gbó ni wọ́n ti dóòlà àwọn mẹ́sàn-án èyí táwọn ajínigbé jí gbé. Bẹ́ẹ̀ ni wọ́n sì tún gbẹ̀mí lẹ́nu àwọn tí wọ́n jẹ́ alákatakítí báńdíìtì tí wọ́n jẹ́ 3 ní ìpínlẹ̀ Kwara. Peter Obi ti jẹ́ kó di mímọ̀ wípé bí àyè bá gba òun ni òun ò bá ti wọnú igbó lọ dóòlà àwọn akẹ́kọ̀ọ́ èyí tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Àwọn ọmọ ológun orí omi orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti dóòlà àwọn méjì kan èyí tí wọ́n kó sínú odò ní ìpínlẹ̀ Bayelsa. Àjọ ẹ̀ṣọ́ ara ẹni làbò ìlú ti rọ́wọ́ tó arákùnrin kan ẹni ọdún 36 pẹ̀lú bí ó ṣe fi tìpátìkúùkù jẹran sókú sí lára ọmọdébìnrin kan ní ìpínlẹ̀ Kwara. Ọlọ́pàá kan rèé tó fi ìbínú ti awakọ̀ kan kúrò ní orí afárá ní ìpínlẹ̀ Èkó. Ilé ẹjọ́ kan ní ìpínlẹ̀ Èkìtì ti dájọ́ wípé kí arábìnrin kan lọ lo ọdún 7 nínú ọgbà àtúnrọ ìwà látàrí wípé ó ṣe ìkọlù sí ọ̀rẹ́kùnrin rẹ̀ tí ó sì gé nǹkan ọmọkùnrin rẹ̀ lọ. Àwọn ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí lẹ́ ò máa gbọ́ láìpẹ́. Yorùbá Gidi TV. Àjọ ẹ̀ṣọ́ ọ̀tẹlẹ̀múyẹ́ ní ìpínlẹ̀ tí a mọ̀ sí DSS àti àwọn ẹ̀ṣọ́ aṣọ́gbó tó fi mọ́ àwọn tí wọ́n jẹ́ ọdẹ àti àwọn fìjìláńtẹ́ ni wọ́n ti jọ sowọ́pọ̀ tí wọ́n sì ti ṣe àṣeyọrí lákàn pẹ̀lú bí wọ́n ṣe dóòlà àwọn mẹ́sàn-án kan kúrò ní àkàtà àwọn ajínigbé èyí tí wọ́n jí wọn gbé níjọba ìbílẹ̀ Èkìtì pẹ̀lú bí àwọn tí wọ́n jẹ́ ẹ̀ṣọ́ aláàbò ọ̀hún bí wọ́n ṣe ti wọ̀yá ìjàkadì pẹ̀lú àwọn agbébọn ọ̀hún níjọba ìbílẹ̀ Èkìtì ní ìpínlẹ̀ Kwara. Àwọn ẹ̀ṣọ́ aláàbò ọ̀hún ni wọ́n ṣiṣẹ́ lágbègbè bíi Ayégúnlẹ̀, Èjìwọ̀rá àti Òsì tí àwọn àdúgbò yìí sì wà ní agbègbè ìjọba ìbílẹ̀ Èkìtì ní ìpínlẹ̀ Kwara, èyí tí ó jẹ́ igbó kan tí ó so ìpínlẹ̀ Kwara pọ̀ mọ́ ìpínlẹ̀ Èkìtì, èyí tí wọ́n sì ṣe iṣẹ́ akíkanjú yìí láti rí i dájú pé wọ́n dáàbò bo àwọn ènìyàn tí wọ́n jí gbé ọ̀hún kúrò ní àkàtà àwọn ajínigbé. Níbàámu pẹ̀lú ìròyìn èyí tí ó tẹ iléeṣẹ́ wa Yorùbá Gidi TV lọ́wọ́, wọ́n jẹ́ kó di mímọ̀ pé àwọn alákatakítí ẹ̀dá yìí ni wọ́n lé ní 10 níye tí wọ́n sì lọ ń jí àwọn ènìyàn gbé láwọn agbègbè kan tó wà níjọba ìbílẹ̀ Èkìtì ní ìpínlẹ̀ Kwara. Pàápàá jùlọ àwọn ènìyàn tí wọ́n jẹ́ àgbẹ̀ ni wọ́n lọ ń jí gbé nínú oko wọn níbi tí wọ́n ti ń ṣiṣẹ́ ní ìpínlẹ̀ Kwara àti ìpínlẹ̀ tó múlẹ̀ tì wọ́n tí í ṣe ìpínlẹ̀ Èkìtì kó tó di wípé àwọn tí wọ́n jẹ́ ẹ̀ṣọ́ aláàbò ọ̀hún wọ́n gbáyà wọn tí wọ́n sì dóòlà wọn ní ìpínlẹ̀ Kwara. Níbàámu pẹ̀lú ìròyìn ọ̀hún, àwọn tí wọ́n jẹ́ ẹ̀ṣọ́ aláàbò yìí ni wọ́n kóra wọn jọ tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní gbáyà àwọn tí wọ́n jẹ́ kọlọ̀rọ̀ sí ẹ̀dá yìí tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní yin ìbọn mọ́ra wọn. Níbi ìbọn ọ̀hún ni wọ́n ti rí dájú pé wọ́n gba ẹ̀mí lẹ́nu àwọn tí wọ́n jẹ́ kọlọ̀rọ̀ sí ẹ̀dá agbébọn apanilẹ́kúnjayé báńdíìtì ọ̀hún tí wọ́n jẹ́ 3 tí wọ́n sì tún gba àwọn ènìyàn 9 èyí tí wọ́n jí gbé ọ̀hún kó tó di pé àwọn tó kù wọ́n fi ẹsẹ̀ fẹ́ pẹ̀lú àpá ìbọn lára wọn tí gbogbo wọn sì ti fi ara pa yánnayànna. Àwọn 9 ọ̀hún èyí tí wọ́n dóòlà ọ̀hún ni wọ́n dóòlà láyọ̀ àtàláfíà tí nǹkan kò sì ṣe wọ́n, ṣùgbọ́n wọ́n ti wá kó àwọn ẹni yìí lọ sí ilé ìwòsàn láti lọ gba ìtọ́jú tó péye àti láti ṣe àyẹ̀wò fún wọn dáradára bóyá nǹkan kò mú wọn ní àgọ́ ara. Níbàámu pẹ̀lú ọ̀rọ̀ èyí tó tún jẹ jáde láti ọ̀dọ̀ ẹni tí í ṣe akọ̀wé sí ìjọba ìbílẹ̀ Èkìtì ní ìpínlẹ̀ Kwara, ọmọọba Dàda Sunday, ó jẹ́ kó di mímọ̀ wípé lóòótọ́ àti lódodo ni àṣeyọrí yìí ni ó wáyé láti ọ̀dọ̀ ẹ̀ka àjọ DSS pẹ̀lú àwọn fìjìláńtẹ́ tó fi mọ́ àwọn ọlọ́dẹ ní agbègbè tó wà ní ìpínlẹ̀ Kwara láti rí dájú wípé wọ́n dóòlà àwọn ẹni yìí kúrò ní inú igbó èyí tí àwọn ajínigbé ọ̀hún tí wọ́n kó wọn lọ. Lára àwọn ènìyàn tí wọ́n dóòlà wọn kúrò ní àkàtà àwọn ajínigbé ọ̀hún ní orúkọ wọn jẹ́ Umaru Muazu tí òun wá láti agbègbè kan tí wọ́n pè ní Òbò Ayégúnlẹ̀, èyí tí ó sì bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ lórí bí wọ́n ṣe jí òun àti ọmọ rẹ̀ gbé nígbà tí àwọn wà nínú oko wọn, bí àwọn tí wọ́n jẹ́ kọlọ̀rọ̀ sí ẹ̀dá adẹ́mi ènìyàn légbodò ọ̀hún bí wọ́n ṣe ya wá bá wọn nínú oko wọn tí wọ́n sì jí àwọn méjèèjì gbé. Bákan náà ló fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé lẹ́yìn ìgbà tí wọ́n wọnú oko wá bá wọn ni wọ́n na ìbọn sí àwọn lórí tí wọ́n sì sọ wípé kí àwọn ọmọ lọ. Ó wá jẹ́ kó di mímọ̀ wípé àwọn 4 nínú àwọn ajínigbé ọ̀hún ni wọ́n lọ mú ọmọ òun níbi tí ó wà tí wọ́n sì gbé àwọn méjèèjì wọ inú igbó lọ. Bákan náà ni èèyàn kan náà tí orí tún kó yọ tí òun náà tún jẹ́ àgbẹ̀ torúkọ rẹ̀ ń jẹ́ Ibrahim Danga ni òun náà tún jẹ́ kó di mímọ̀ pé inú oko òun ni òun wà kó tó di wípé àwọn agbébọn apanilẹ́kúnjayé ajínigbé yìí kó tó di pé wọ́n wá bóun nínú oko tí wọ́n sì fi òun sí àkàtà wọn nínú igbó níbi tí wọ́n mú òun lọ. Bákan náà ni èèyàn kan náà tí orúkọ rẹ̀ tún jẹ́ Owólabí Adébáyọ̀
tí òun jẹ́ ọ̀kan lára àwọn aṣọ́gbó ní ìpínlẹ̀ Kwara ni ó jẹ́ kó di mímọ̀ pé àṣeyọrí yìí ni ó wáyé látàrí àjọṣepọ̀ tó gúnmọ́ láàrin àwọn àjọ ẹ̀ṣọ́ aláàbò gbogbo tó wà ní ìpínlẹ̀ Kwara, tí ó sì jẹ́ kó di mímọ̀ wípé àwọn gba ẹ̀mí lẹ́nu àwọn kọ̀lọ̀rọ̀ sí ẹ̀dá ọ̀hún tí wọ́n jẹ́ 3 níye nígbà tí wọ́n fi ń wọ ìyá àjà ìtàpóró gan pẹ̀lú ara wọn nínú igbó. Ṣùgbọ́n àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ ohun tó jẹ́ àṣeyọrí ibẹ̀ ni wípé wọ́n dóòlà àwọn 9 èyí tí wọ́n jí gbé ọ̀hún kúrò ní àkàtà wọn. Wọ́n wá jẹ́ kó di mímọ̀ pé àwọn jàǹdùkú agbébọn apanilẹ́kúnjayé tí a tún mọ̀ sí báńdíìtì èyí tí ó sá lọ ọ̀hún ni wọn yóò rí dájú wípé wọ́n wá wọn kàn, tí wọn yóò sì máa fọ́ gbogbo inú igbó èyí tí ó so ìpínlẹ̀ Kwara pọ̀ mọ́ ìpínlẹ̀ Èkìtì tútú láti rí dájú wípé ètò ààbò tó gúnmọ́ wà láàrin ìpínlẹ̀ méjèèjì. Pẹ̀lú bí ọ̀rọ̀ ṣe ti jẹ́ àṣeyọrí nínú ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí bí wọ́n ṣe dóòlà àwọn akẹ́kọ̀ọ́ tó wà níjọba ìbílẹ̀ Oríire nílùú Ògbómọ̀ṣọ́ èyí tí àwọn ajínigbé jí gbé ní oṣù karùn-ún. Bẹ́ẹ̀ náà ni àwọn tí wọ́n jẹ́ ìkan nínú ẹgbẹ́ òṣèlú alátakò ní orílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n ti ń bẹnu àtẹ́ lu ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu pẹ̀lú bí ó ṣe fi ọwọ́ yọ̀bọ́kẹ́ mú àwọn tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ yìí tí wọ́n jí gbé níjọba ìbílẹ̀ Oríire nílùú Ògbómọ̀ṣọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ọ̀hún, pẹ̀lú bí èèkàn kùgù nínú ẹgbẹ́ òṣèlú alátakò ní orílẹ̀-èdè wa Nàìjíríà tí ó jẹ́ adíje du ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú Nigerian Democratic Congress NDC ọ̀gbẹ́ni Peter Obi, pẹ̀lú bí ó ṣe ti ń nàka àlébù sí ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu pẹ̀lú bí ó ṣe fi ọwọ́ ẹ̀rẹ̀ mú ètò ààbò àwọn akẹ́kọ̀ọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà, pàápàá jùlọ àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn olùkọ́ yìí tí wọ́n jí gbé níjọba ìbílẹ̀ Oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó jẹ́ kó di mímọ̀ pé bó bá jẹ́ òun ni òun ò bá ti wọ inú igbó tó àwọn tí wọ́n jẹ́ jàǹdùkú ẹ̀dọ́ ọ̀hún lọ tó wáyé pé òun ni òun jẹ́ ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà. Bákan náà ló jẹ́ kó di mímọ̀ pé gẹ́gẹ́ bí òun ṣe jẹ́ èèkàn tó ń díje du ipò ààrẹ ní orílẹ̀-èdè Nàìjíríà, òun ní àfojúsùn gidi nítorí wípé ẹni tó bá jẹ́ adarí ló yẹ kó ní àfojúsùn láti lè rí dájú wípé ó paná gbogbo àwọn nǹkan tó bá ní ṣe pẹ̀lú pàjáwìrì ní orílẹ̀-èdè yìí tí ó tukọ̀ rẹ̀, pàápàá jùlọ láwọn ẹ̀ka bíi ẹ̀ka ètò ẹ̀kọ́ àti ẹ̀ka ètò ààbò èyí tí ó ti di akúrẹ̀tẹ̀ ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Ó wá jẹ́ kó di mímọ̀ pé bó bá jẹ́ òun ni òun jẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà, àwọn tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ àtolùkọ́ ọ̀hún ni wọn ò nílò tó 50 ọjọ́ ní àkàtà àwọn ajínigbé ọ̀hún kó tó di pé wọn yóò gbà wọ́n lẹ̀. Ẹni tí ó jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Anambra ọ̀hún, nígbà tí ó ń sọ̀rọ̀ kan lórí ìkànnì móhùnmáwòrán kan níbi ibẹ̀ ló ti jẹ́ kó di mímọ̀ pé pẹ̀lú bí àwọn tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ àtolùkọ́ ọ̀hún bí wọ́n ṣe ti pọ̀ ya mọ̀rá èyí tí àwọn ajínigbé ọ̀hún jí gbé, kò yẹ kí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà kí ó káwọ́ lẹ́ran. Bákan náà ni ó tún jẹ́ kó di mímọ̀ pé bí ò bá gbàgbé àwọn tí wọ́n jẹ́ apanilẹ́kúnjayé yìí ni wọ́n lọ sí ilé ẹ̀kọ́ ọ̀hún níjọba ìbílẹ̀ Oríire ní agbègbè Ẹ̀sìnẹ̀lẹ̀ tí wọ́n sì jí àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ yìí tí wọ́n lé ní 55 níye, ìyẹn 45, kó tó di wípé ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní jígìrì sí ọ̀rọ̀ yìí. Ó wá jẹ́ kó di mímọ̀ pé kí ni ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn ààrẹ Bọ́lá Ahmed Tinubu ń wò tó fi di pé àwọn tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ àtàwọn olùkọ́ ọ̀hún wọ́n lò tó oṣù 2 ní àkàtà àwọn ajínigbé. Bákan náà ló wá jẹ́ kó di mímọ̀ pé bí òun bá jẹ́ ààrẹ orílẹ̀-èdè yìí, àwọn tí wọ́n jí gbé ọ̀hún ni wọn ò nílò tó iye ọjọ́ èyí tí wọ́n lò ní àkàtà àwọn ajínigbé náà. Bákan náà ni ó tún nàka àlébù sí ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé fún gbogbo ìgbà èyí tí àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn olùkọ́ ọ̀hún fi wà ní àkàtà àwọn ajínigbé ọ̀hún, ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni kò bá gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ sọ̀rọ̀ fún gbogbo bíi 50 ọjọ́ èyí táwọn ẹni ọ̀hún lò. Ó wá jẹ́ kó di mímọ̀ pé kò yẹ kí ìṣèjọba kó máa rí bẹ́ẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà, nítorí pé ṣèbí ìṣèjọba àwarawa ni a sọ wípé à ń ṣe lórílẹ̀-èdè Nàìjíríà. Ó yẹ kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó fi ọ̀wọ̀ fún gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tí í ṣe gómìnà Ṣèyí Mákindé, nítorí wípé agbègbè rẹ̀ ni wọ́n ti jí àwọn ẹni yìí gbé. Ó wá sọ gbogbo rẹ̀ wípé gbogbo àwọn nǹkan wọ̀nyí kò lè ṣẹlẹ̀ bó bá jẹ́ wípé òun jẹ́ ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà. Bákan náà ni oríṣiríṣi ojú ìwòye ni ó ti ń jẹyọ lórí ọ̀rọ̀ yìí, èyí tí ẹni tí í ṣe adíje du ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú Nigerian Democratic Congress NDC ọ̀hún, ìyẹn ọ̀gbẹ́ni Peter Obi, èyí tí ó sọ tó fi ń nàka àlébù sí ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ti wá wò wípé ọ̀rọ̀ máa ń dòsọ bí wọn ò bá tí ì dórí ipò, ṣùgbọ́n bí wọ́n bá dórí ipò báyìí ọ̀tọ̀ ní nǹkan mìíràn èyí tí wọ́n máa ṣe. Bákan náà ni àwọn kan náà tún sọ nínú ojú ìwòye wọn wípé ẹni tí í ṣe ọ̀gbẹ́ni Peter Obi yìí ni ó kójú òṣùwọ̀n láti tukọ̀ ìṣàkóso orílẹ̀-èdè Nàìjíríà
nígbà tí àwọn mìíràn sì tún sọ wípé gbogbo nǹkan tí Peter Obi ń sọ yìí ó kàn jẹ́ ọ̀rọ̀ orí ahọ́n láti lè fi dé ipò ààrẹ. Bí ó bá dé ipò ààrẹ, bákan náà ni gbogbo wọn rí, èyí tí kò sí yàtọ̀ kankan nínú àwọn olóṣèlú ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Èyí tó wá jẹ́ kókó ọ̀rọ̀ kan tó jẹ́ fàákájà láàrin àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nínú ojú ìwòye wọn ni wípé ta ló lè tukọ̀ ṣàkóso orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú bí gbogbo wọn ṣe máa ń fi ẹnu ya ẹran sọ́bẹ̀. Tó bá sì di wípé wọ́n dé orí ipò ọ̀hún tán, ọ̀tọ̀ nìkan èyí tí wọn yóò máa ṣe. Ẹ̀ka àjọ ẹ̀ṣọ́ ààbò ara ẹni làbò ìlú ti ìpínlẹ̀ Kwara ni wọ́n ti ráwọ́ tó arákùnrin kan tí í ṣe ẹni ọdún mẹ́rìndínlógójì ìyẹn 36 years old tí ń ṣe okòwò POS ní agbègbè kan ní ìpínlẹ̀ Kwara pẹ̀lú bí wọ́n ṣe ráwọ́ tó wípé ó fi tìpátìkúùkù jẹran sóko sí, ó sì já ìbálẹ̀ ọmọ obìnrin kan tí í ṣe ọmọ ọdún 14 kan, èyí tí ó fi ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí tàn lọ síbi tí ó ti ń ṣe okòwò èyí tí ó ń ṣe náà kó tó di pé ó fi ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí tàn ọmọ náà lọ sí ilé kan èyí tí ó jẹ́ ilé àkọ́kù nílùú Ìlọrin, níbàámu pẹ̀lú ọ̀rọ̀ èyí tí ó jẹ jáde láti ọ̀dọ̀ ẹni tí í ṣe agbẹnusọ fún àjọ ẹ̀ṣọ́ ààbò ara ẹni làbò ìlú ní ìpínlẹ̀ Kwara. Ayọ̀ Láṣọlá ni ó fi ọ̀rọ̀ yìí léde wípé lóòótọ́ àti lódodo ni wọ́n ti ráwọ́ tó arákùnrin èyí tí ń ṣe okòwò POS yìí tó sì ti mú lọ sí ẹ̀ka èyí tí ó ń bójú wo bí wọ́n ṣe máa ń hu ìwà kò tọ́ sí àwọn obìnrin àti àwọn ọmọdé ní ìpínlẹ̀ Kwara láti lọ bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí lórí bí ẹni tí í ṣe bàbá ọmọ náà bí ó ṣe ti mú ẹjọ́ ọ̀hún tọ iléeṣẹ́ ọlọ́pàá lọ. Níbàámu pẹ̀lú ọ̀rọ̀ èyí tí ó jẹ jáde láti ọ̀dọ̀ ẹni tí í ṣe alukoro ọ̀hún, ó jẹ́ kó di mímọ̀ pé bàbá ọmọ yìí ni ó lọ sí ọ̀dọ̀ àwọn agbófinró láti lọ fi ẹjọ́ arákùnrin èyí tí ó ń fi tìpátìkúùkù jẹran sóko sí lára ọmọ rẹ̀ láti lọ fi sùn kó tó di pé àwọn agbófinró ọ̀hún bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ ìwádìí láti rí i dájú pé wọ́n rí ẹni ọ̀hún mú. Orúkọ afurasí ọ̀daràn náà ni wọ́n pè ní Abdulganiyu Abdulrahman tí ó jẹ́ olókoòwò POS ní agbègbè kan tí wọ́n pè ní Àfàyàyà nílùú Ìlọrin, tí iṣẹ́ ìwádìí sì ṣàfihàn rẹ̀ wípé kò í ṣe ẹ̀kíní bẹ́ẹ̀ ni kì í ṣe ẹ̀kejì tó ti ń fi tìpátìkúùkù jẹran sóko sí lára ọmọ obìnrin ọmọ ọdún 14 náà, pẹ̀lú bí iṣẹ́ ìwádìí ṣe ṣàfihàn rẹ̀ wípé okòwò POS ọ̀hún ni ó fi ń tan ọmọ ọ̀hún kó tó di wípé yóò fi tìpátìkúùkù jẹran sóko sí lára rẹ̀. Alukoro ọ̀hún ló jẹ́ kó di mímọ̀ pé afurasí ọ̀daràn yìí ni yóò fi ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí láti fi sọ wípé kí ọmọ ọ̀hún kó wá bóun níbi tó ti ń ṣe okòwò rẹ̀ ní ilé ìtajà rẹ̀ kó tó di pé wọn yóò bẹ̀rẹ̀ sí ní máa sọ̀rọ̀. Láti bíbẹ̀ ni yóò ti mú ọmọ ọ̀hún lọ sí inú ilé àkọ́kù kan, níbi ibẹ̀ ni ó ti lọ ṣe kò tọ́ pẹ̀lú ọmọ ọ̀hún. Iṣẹ́ ìwádìí ṣàfihàn rẹ̀ wípé afurasí yìí ni ó ti bẹ̀rẹ̀ sí ní ṣe okòwò POS yìí láti ọjọ́ tó ti pẹ́ tí àwọn ènìyàn sì ti mọ̀ ní agbègbè náà, ṣùgbọ́n tí àkàrà ti padà tú sépo mọ́ lọ́wọ́ lórí iṣẹ́ láabi èyí tí ó fi ọmọ ọdún 14 ọ̀hún èyí tí ó fi ń ṣe. Ṣùgbọ́n ọ̀rọ̀ ni ó ti wá búrẹ́kẹ́ mọ́ lọ́wọ́ báyìí, èyí tí àjọ ẹ̀ṣọ́ ààbò ara ẹni làbò ìlú tó ti ráwọ́ tó, tí wọ́n sì ti mú lọ sí ọ̀dọ̀ ẹ̀ka èyí tí ó ń gbógun ti wíwu ìwà kò tọ́ pẹ̀lú àwọn ọmọdé tàbí àwọn obìnrin láti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí tó gúnmọ́ lórí rẹ̀. Ẹni tó wá jẹ́ apàṣẹ ẹ̀ka ọ̀hún ni ó ti wá jẹ́ kó di mímọ̀ pé wọ́n rọ àwọn òbí àti àwọn alágbàtọ́ láti rí i dájú pé wọ́n ń bá àwọn ọmọ wọn sọ̀rọ̀ dáradára, kí wọ́n sì jẹ́ kí ìbáṣepọ̀ tó gúnrégé wà láàrin wọn àti àwọn ọmọ wọn, kí wọ́n sì tún máa ṣe àlámì bí àwọn ọmọ wọn ṣe ń hùwà sí nínú ilé láti lè fi dènà kí àwọn tí wọ́n jẹ́ jàǹdùkú ẹ̀dá abaniláyé jẹ́ kí wọ́n má bàa rí ayé àwọn ọmọ wọn bàjẹ́. Ó wá jẹ́ kó di mímọ̀ pé ẹ̀ka àjọ ọ̀hún ni kò ní fi àyè gba ìgbàkúgbà bó ti wù kó mọ ní ìpínlẹ̀ Kwara. Èèmọ̀ lukutu pẹ́bẹ́ǹpẹ̀bẹ́ ní ìpínlẹ̀ Èkó pẹ̀lú bí ẹni tí í ṣe ọlọ́pàá kan èyí tí ó ṣiṣẹ́ ní agbègbè odò ìyá aláró èyí tí ó ṣe orí afárá kan èyí tí ó so agbègbè Maryland pọ̀ mọ́ Ọjọ́ta ní ìpínlẹ̀ Èkó ni wọ́n ti fi ẹ̀sùn kàn wípé ó fi ìbínú fi ti ẹni tí í ṣe awakọ̀ kan kúrò ní orí afárá náà lẹ́yìn ìgbà tí àwọn méjèèjì jọ ní èdè àìyedè tí ẹni tí í ṣe awakọ̀ ọ̀hún sì jábọ́ láti orí afárá náà. Níbàámu pẹ̀lú fọ́nrán kan èyí tí ó ń lọ kiri lórí ìkànnì ojú ìwé tí a mọ̀ sí Facebook, ní ibibẹ̀ ní fọ́nrán ọ̀hún ti ṣàfihàn rẹ̀ wípé ìṣẹ̀lẹ̀ yìí ni ó ṣẹlẹ̀ èyí tí ó sì fa ojú àwọn ènìyàn mọ́ra, pẹ̀lú bí iṣẹ́ ìwádìí ṣe ti sọ wípé ẹni tí í ṣe ọlọ́pàá ọ̀hún ni ó ti nawọ́ sí ẹni tí í ṣe awakọ̀ náà pẹ̀lú bí ó ṣe wa
ọkọ̀ kọjá ní ojú òpópónà èyí tí kò yẹ kó wa ọkọ̀ gbà èyí tí ṣe ojú òpópónà ti BRT, ṣùgbọ́n tí èdè àìyedè sì padà bẹ́lẹ̀ láàrin àwọn méjèèjì. Wọ́n wá fi ẹ̀sùn kan ẹni tí í ṣe ọlọ́pàá ọ̀hún wípé ọlọ́pàá náà ló fi ìbínú fi ti ọlọ́kọ̀ náà kúrò ní orí afárá ọ̀hún, èyí tí ọlọ́kọ̀ ọ̀hún tí ó sì ṣubú gbọ̀nràngàdà sílẹ̀lẹ̀ láti orí afárá náà. Níbàámu pẹ̀lú ọ̀kan lára àwọn ènìyàn tó wà níbẹ̀ tí ó sọ̀rọ̀ níbi fọ́nrán náà, ó jẹ́ kó di mímọ̀ wípé ọkọ̀ ọ̀hún ni ó ṣèṣì gba ojú òpópónà ti BRT, èyí tí ẹni tí í ṣe ọlọ́pàá ọ̀hún sì na àsíá sí wípé òun ti mú nítorí pé ó ti gba ibi tí kò yẹ kó gbà, àti bíbẹ̀ wọ́n ti jọ ń sọ̀rọ̀ wípé ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta lówó rẹ̀ sí ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rin náírà, ìyẹn 50,000 sí 80,000 naira gẹ́gẹ́ bí owó ìtanràn, èyí tí ó sì di gbọ́nmisí omi òtó láàrin àwọn méjèèjì náà kó tó di pé ìṣẹ̀lẹ̀ láabi ọ̀hún ṣẹlẹ̀. Ṣùgbọ́n títí di àsìkò tí a fi ń kó ìròyìn yìí jọ, kò sí ẹni tí ó lè sọ bóyá ọkùnrin èyí tí wọ́n tì bọ́lẹ̀ ọ̀hún láti orí afárá náà sì wà láyé àbí kò sí ní ààyè. Bẹ́ẹ̀ ni gbogbo akitiyan láti bá alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó, ìyẹn Abímbọ́lá Adébísí sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí ni ó já sí pàbó, tí wọ́n sì ń pè é ní orí aago rẹ̀, tí wọ́n sì ń fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sí, ṣùgbọ́n kò tí ì fi èsì sí nǹkan kan títí di àsìkò tí a fi ń kó ìròyìn yìí jọ. Àfi kí Ọlọ́run gbà wá lórílẹ̀‐èdè yìí. Ilé-ẹjọ́ gíga kan èyí tí ó fi ìdí kalẹ̀ sí agbègbè Adó-Èkìtì ní ìpínlẹ̀ Èkìtì ni ó ti rán arábìnrin kan ẹni ọdún márùndínlógójì ìyẹn 35 tí orúkọ rẹ̀ ń jẹ́ Joy Ìkọjà lọ sí ẹ̀wọ̀n ọdún 7 pẹ̀lú iṣẹ́ àṣekára pẹ̀lú bí ó ṣe fi tìpátìkúùkù àti ìbínú burúkú fi ṣe ìjàmbá sí ọkùnrin tí ń ṣe ọkọ àfẹ́sọ́nà rẹ̀, pẹ̀lú bí ó ṣe fi ọ̀bẹ bí ó ṣe fi gé nǹkan ọmọkùnrin àfẹ́sọ́nà rẹ̀ tí orúkọ rẹ̀ ń jẹ́ Ibrahim Usman látẹ̀lé bí àwọn méjèèjì ṣe ti ní èdè àìyedè láàrin ara wọn. Iléeṣẹ́ ọba èyí tí ó ń bójútó ètò ìdájọ́ ní ìpínlẹ̀ Èkìtì ni ó wọ́ arábìnrin yìí lọ sí iwájú ilé ẹjọ́ pẹ̀lú ẹ̀sùn méjì ọ̀tọ̀ọ̀tọ̀, èyí tí wọ́n sọ wípé ó ti ṣe lòdì sí ìwé òfin tó ń bójútó ìwà ọ̀daràn ní ìpínlẹ̀ Èkìtì ti ọdún 2021, èyí tí ó ní ṣe pẹ̀lú gbígbìdánwò láti pa ènìyàn, èyí tí í ṣe ìwé òfin orí òjìlénígba-ó-lé-ní-ẹyọ-kan, ìyẹn section 241, àti ẹ̀sùn kejì èyí tó ní ṣe pẹ̀lú pípa ènìyàn lára, èyí tí ó jẹ́ ìwé òfin orí ọ̀tàlénígba-ó-dín-ní-márùn-ún, ìyẹn section 255, èyí tí wọ́n sì wọ́ lọ sí iwájú ilé ẹjọ́ tí ìwé ìpẹ̀jọ́ rẹ̀ sì jẹ́ HAD/144C/2025, èyí tí wọ́n ti mú arábìnrin yìí láti ọjọ́ 12 oṣù kẹrin ọdún 2025 ní agbègbè kan tí wọ́n pè ní Ìrónà ní ìpínlẹ̀ Èkìtì ní agbègbè Adó-Èkìtì. Níbàámu pẹ̀lú ọ̀rọ̀ èyí tí ó wà níwájú ilé ẹjọ́, wọ́n jẹ́ kó di mímọ̀ pé Ìkọjà àti Ibrahim Usman yìí ni wọ́n jọ ń gbé papọ̀ gẹ́gẹ́ bí olólùfẹ́ méjì nínú yàrá kan èyí tó sì ti jọ ń gbé papọ̀ fún bí ọdún 3 báyìí. Ṣùgbọ́n wàhálà ti fàákájà tó fi mọ́ dùkú ni ó padà bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí arákùnrin Usman yìí tí ó mú ọ̀rẹ́bìnrin rẹ̀ kan tí wọ́n jọ jẹ́ ọ̀rẹ́ minú tí orúkọ rẹ̀ ń jẹ́ Ayọ̀mídé Máyọ̀wá láti wá máa gbé papọ̀ pẹ̀lú wọn nínú ìyàrá kan. Ọ̀rọ̀ yìí ni kò tẹ́ ẹni tí ń ṣe Ìkọjà tí í ṣe olólùfẹ́ Usman yìí ni kò tẹ́ lọ́rùn, tí ó sì jẹ́ wípé ìjà ní lọ́tún, ìjà ní lósì, ìjà ní láàárọ̀, ìjà ní lọ́sàn-án, ìjà ní lálẹ́ pẹ̀lú arákùnrin Usman yìí. Iṣẹ́ ìwádìí ni ó wá ṣàfihàn rẹ̀ wípé arákùnrin Usman yìí àti arábìnrin tí orúkọ rẹ̀ ń jẹ́ Máyọ̀wá Ayọ̀mídé yìí tọ́jọ́ jẹ́ ọ̀rẹ́ minú ni wọ́n ti wá ń padà jọ ní ìbálòpọ̀ nínú yàrá kan, èyí tí òun àti obìnrin àfẹ́sọ́nà rẹ̀ tí orúkọ rẹ̀ ń jẹ́ Ìkọjà tí wọ́n jọ ń gbé, èyí tí ọ̀rọ̀ ọ̀hún sì padà di yánpọnyánrin láàrin òun àti Ìkọjà. Ìṣẹ̀lẹ̀ aburú yìí ni ó wá ṣẹlẹ̀ ní ọjọ́ 12 oṣù kẹrin ọdún 2025 ní nǹkan bíi aago 7 ààbọ̀ alẹ́ sí aago 8 ààbọ̀, nígbà tí Ìkọjà tí ó padà dé sí inú ilé ni ó sì bá wípé ilẹ̀kùn rẹ̀ ni ó ti wà ní títì láti inú, tí ó sì ń gbálẹ̀kùn wípé kí wọ́n jẹ́ kí òun wọlé. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí ó fi ìbínú àti ìrunú wọlé ni ó bá Usman àti Máyọ̀wá ní orí ibùsùn tí wọ́n jọ ń ṣe eré lọ́kọláya. Èyí ló mú kí Usman ọ̀hún ni ó fẹ́ fi dáàbò bo arábìnrin Máyọ̀wá ọ̀hún lẹ́yìn ìgbà tí arábìnrin Ìkọjà tí ó ń wá ọ̀nà láti fi ṣe ìkọlù sí Máyọ̀wá
ṣùgbọ́n àsẹ̀yìnwáṣẹ̀yìnbọ̀ ọwọ́ arábìnrin ìkọjà yìí ni ó wá padà tẹ nǹkan ọmọkùnrin Usman, èyí tí ó sì fà ròròrò pẹ̀lú ọ̀bẹ yìí tí ó ti mú lọ́wọ́ tẹ́lẹ̀, tí ó sì fi ọ̀bẹ ọ̀hún gé nǹkan ọmọkùnrin ẹni tí í ṣe Usman yìí. Usman ọ̀hún ni wọ́n wá gbé dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn kan tí wọ́n ń pè ní Cottage Hospital tó wà ní agbègbè Òkèsà ní Adó Èkìtì, kó tó di wípé wọ́n lọ fi ẹjọ́ ọ̀hún tó iléeṣẹ́ ọlọ́pàá létí ní alẹ́ ọjọ́ ọ̀hún. Ṣùgbọ́n ní alẹ́ náà ni àwọn ọlọ́pàá ọ̀hún ni wọ́n lọ ráwọ́ tó arábìnrin ìkọjà yìí. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí wọ́n gbé arákùnrin ọ̀hún lọ sí ilé ìwòsàn ti Cottage ọ̀hún tí wọn ò sì lè rí kankan ṣe sí i, ni wọ́n wá gbà wọ́n níyànjú wípé kí wọ́n máa gbé arákùnrin Usman yìí lọ sí ilé ìwòsàn ẹ̀kọ́ṣẹ́ ìṣègùn òyìnbó ti ìpínlẹ̀ Èkìtì, ìyẹn Èkìtì State University Teaching Hospital, láti lọ bá àwọn tí wọ́n jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn òyìnbó tí wọ́n mọ̀ nípa iṣẹ́ abẹ nǹkan ọmọkùnrin láti tètè bá a ṣe iṣẹ́ abẹ èyí tí yóò fi jẹ́ kí ẹ̀jẹ̀ èyí tí ó ń dà láti abẹ́ rẹ̀ kó dúró kí ó má bàa gbèkúrú jẹ lẹ́wọ̀ ẹbọra. Nígbà tí òun náà yóò máa sọ̀rọ̀, ẹni tí í ṣe agbẹjọ́rò ẹni tí wọ́n ṣe ìjàmbá sí ọ̀hún ni ó wá sọ fún ilé ẹjọ́ wípé òun ní àwọn ẹlẹ́rìí lóríṣiríṣi níbi ibẹ̀ ni ó ti ké sí iléeṣẹ́ ọlọ́pàá èyí tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ ìwádìí àti àwọn ìjábọ̀ tí ó dúró láti ọ̀dọ̀ àwọn oníṣègùn òyìnbó lórí ìkọlù èyí tí arábìnrin ìkọjà yìí èyí tí ó ṣe, tó fi mọ́ àwọn àwòrán èyí tí ó jẹ́ bí ẹ̀rí máa jẹ́mi nìṣó àti àwọn ìwé ẹ̀rí wípé wọ́n lọ fi ẹjọ́ sùn ní iléeṣẹ́ ọlọ́pàá àti àwọn ìjábọ̀ mìíràn tí ó jẹ jáde láti ọ̀dọ̀ àwọn oníṣègùn òyìnbó ni ó kó lọ fún adájọ́, tí adájọ́ ọ̀hún náà sì bẹ̀rẹ̀ sí ní wò ó tí ó sì ń wò síra wọn kó tó di pé adájọ́ ilé ẹjọ́ ọ̀hún, ìyẹn adájọ́ Oyínkọ́sọ́lá Olúbóyèdé, ó sì wò wípé ìkọjà ṣé ó jẹ̀bi àbó ò jẹ̀bi. Ìkọjà sì jẹ́ kó di mímọ̀ pé lóòótọ́ àti lódodo ni òun jẹ̀bi ọ̀rọ̀ náà. Ṣùgbọ́n ẹni tí í ṣe adájọ́ náà ni ó wá wò ó pé ìkọjà ni ó jẹ̀bi àwọn ẹ̀sùn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ èyí tí wọ́n fi kàn án, èyí tó ní ṣe pẹ̀lú gbígbìdánwò láti gbẹ̀mí lẹ́nu ènìyàn àti ṣíṣe ìkọlù síyàn lọ́nà àìtọ́ èyí tí kò bá òfin ti ìpínlẹ̀ Èkìtì mu fún ti ọdún 2021. Nítorí ìdí èyí ni adájọ́ ilé ẹjọ́ ọ̀hún, ìyẹn adájọ́ Olúbóyèdé, ló wá sọ di mímọ̀ fún ìkọjà wípé kó lọ máa gba afẹ́fẹ́ ní ọgbà túnrọ̀ ìwà tó wà ní agbègbè Adó Èkìtì fún odidi ọdún 7 pẹ̀lú iṣẹ́ àṣekára. Iléeṣẹ́ ọmọ ológun orí omi ní orílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n ti dóòlà àwọn ọmọ 2 kan kúrò ní inú omi kí wọ́n má bàa rì sínú omi látàrí bí ọkọ̀ ojú omi èyí tí wọ́n ń gbé bọ̀ bí ó ṣe dojúdé ní agbègbè kan tí wọ́n pè ní Ẹ̀gúẹ́mà ní agbègbè ìjọba ìbílẹ̀ Brass ní ìpínlẹ̀ Bayelsa. Ìṣẹ̀lẹ̀ láabi yìí ni ó ṣẹlẹ̀ nígbà tí àwọn ọmọ ológun orí omi ilẹ̀ wa Nàìjíríà tí wọ́n pè ní Nigerian Navy Forward Operating Base tó wà ní orí omi níjọba ìbílẹ̀ Brass ọ̀hún, tó jẹ́ ìjọba ìbílẹ̀ kan ní ìpínlẹ̀ Bayelsa tó kún fún omi lọ́pọ̀lọpọ̀, ni wọ́n rí àwọn ọmọ ọ̀hún nínú ọkọ̀ ojú omi wọn tí wọ́n ń bọ̀ láti ibi tí wọ́n ti lọ pẹja. Ṣùgbọ́n àsẹ̀yìnwáṣẹ̀yìnbọ̀ ní ọkọ̀ ojú omi yìí ni ó yí bírí tí àwọn méjèèjì sì kó sínú odò, ló fi mú kí àwọn ọmọ ológun ilẹ̀ orí omi ọ̀hún tí àwọn náà sì tètè ta mọ́ra tí wọ́n sì lọ dóòlà àwọn ọmọ ọ̀hún kúrò nínú odò náà. Àwọn ọmọ náà ni wọ́n jẹ́ ọkùnrin tí wọ́n sì jẹ́ ọmọ ọdún 16, ìyẹn 16 years, èyí tí wọ́n kó sínú odò níbàámu pẹ̀lú ọ̀rọ̀ tí ó jẹ jáde láti ọ̀dọ̀ ẹni tí í ṣe agbẹnusọ fún ẹ̀ka ìfitónilétí ní iléeṣẹ́ ọmọ ológun orí omi ilẹ̀ wa Nàìjíríà, ìyẹn ọ̀gágun orí omi Abíọ́dún Fọlọ́runṣọ, ni ó jẹ́ kó di mímọ̀ pé àwọn ọmọ ológun orí omi ilẹ̀ wa Nàìjíríà ni wọ́n rí àwọn ọmọ ọ̀hún tí wọ́n sì lọ dóòlà wọn, èyí tó sì jẹ́ kí àṣeyọrí ọ̀hún kí ó fẹsẹ̀ múlẹ̀ wípé àwọn ọmọ méjèèjì náà ni wọn ò bómi lọ. Iléeṣẹ́ ọmọ ológun orí omi ilẹ̀ wa Nàìjíríà ni wọ́n wá jẹ́ kó di mímọ̀ pé àwọn ọmọ yìí ni wọ́n ti padà gbé lọ sí ilé ìwòsàn láti lọ máa gba ìtọ́jú tó péye nítorí wípé wọ́n ti kọ́kọ́ mu omi yó. Ṣùgbọ́n àsẹ̀yìnwáṣẹ̀yìnbọ̀ wọ́n dóòlà wọn kúrò ní ọwọ́ ikú òjijì. Bákan náà ló fi jẹ́ kó di mímọ̀ pé iléeṣẹ́ ológun orí omi ilẹ̀ Nàìjíríà ni ó sì ní ìfarajì tó gúnmọ́ sí dídáàbòbò ẹ̀mí àti dúkìá àwọn ènìyàn, pàápàá jùlọ ní agbègbè ibi tí omi bá wà ní ìpínlẹ̀ Bayelsa. Bákan náà ló jẹ́ kó di mímọ̀ pé ètò ààbò àwọn tó bá fẹ́ máa gun orí omi ni ó yẹ kí wọ́n mú lọ́kùnkúndùn, kí wọ́n máa wọ àwọn aṣọ yìí tí yóò máa jẹ́ kí wọ́n lè fò bí nǹkan mìíràn bá tiẹ̀ ṣẹlẹ̀ nínú omi
níbi tí wọ́n ti fẹ́ lọ pa ẹja. Bákan náà ni iléeṣẹ́ ọmọ ológun ni ó wá jẹ́ kó di mímọ̀ pé àwọn ti fi ìkìlọ̀ ránṣẹ́ sí àwọn ènìyàn tó wà ní agbègbè ọ̀hún wípé kí wọ́n máa jẹ́ kí ètò ààbò wọn kí ó máa gbópọn gidi bí wọ́n bá fẹ́ lọ sí inú odò láti lọ pẹja nítorí wípé ẹ̀mí ò láàárọ̀. Èyí lópin ìròyìn wa fún ti àsìkò yìí láti ẹnu Ọláolúwa Olúṣeun Adékúnlé fún ìkànnì Yorùbá Gidi TV. Ẹ sì kú ojú lọ́nà àwọn ètò alágbára mìíràn tó ń bọ̀ lọ́nà láìpẹ́ àti àwọn ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn míì. Bàbá Aládò ọmọ àgbáhùn lálá tí ń pàṣẹ ògùn warawara. Bíná bá rómi àgbàgbé ilé tó fẹ́ jó, bẹ́ẹ̀ tó bá rómi àgbàgbé ariwo tó fẹ́ pa. Bí ṣòro bá fojú kan Bàbá Aládò, gbogbo gànàgànà ara àṣòro á sì balẹ̀ pẹ̀sẹ̀. Bí ìgbà ògùn náà bá bọ́ sómi tó dákẹ́jẹ́, kí ni ìṣòro tó sọra ẹ̀ di ọ̀rẹ́ ìmùlẹ̀ sí Ọlọ́run? Àìsàn wo ló ń ṣe ọ tó ń lọ tó ń bọ̀ tó ní dandan lá ọ̀run oṣù ní àparò kú sí? Bàbá Aládò fúnra ẹ̀ kún ọkọ̀ òkè ògbóǹtarìgì nínú ká fi ewé àti egbò tú ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀. Bàbá Aládò fúnra ẹ̀ ó ti dé láti abúlé Aládò ìlú Olórílẹ̀ méje ní ìlú Ìbàrìbà. Ó ṣe pàtàkì kí o tètè kàn sí Bàbá Aládò. Wọ́n bá yín fojú inú fojú àgbà wo tí ń yọ yín lẹ́nu lágọ̀ọ́ ara pẹ̀lú àwọn irinṣẹ́ ìgbàlódé. Ẹ má sì gbàgbé àwọn egbòogi wa tó gbàṣẹ gbòǹtẹ̀ ìjọba. Lego herbal mixture àti Osconto capsule. Èyí tẹ̀ ń rírà láwọn fámásì káàkiri. Ẹ máa pe Bàbá Aládò 080 28 12 1088.